kò sí pé èèyàn lè ṣe umura gbogbo ìgbà tó bá ti rówó fálẹ̀ àti ó ṣe umura yàtọ̀ sáwọn tí wọ́n dájú wọn àlẹ́ àti ìbànújẹ́ làwọn ọmọ ìbá tẹ̀lé mi lẹ́kọ̀ọ́ ẹnìkan ló lówó fún àdé umura mú ara lọ́ba gba pásítọ̀tù wọn mo ti lọ dúpẹ́ tí mo ti kó àwọn èèyàn lọ kí làwọn sọ lórí tẹlifíṣàn ẹ méjèèjì sáàpù abíjẹ nìkan ní mẹ́lórí pásítọ̀tù ọ̀tẹ̀ sí wa sáàpù tó lè fún wa. Àlèhájú ojúwòrò màlúmọ́tò. Ó fẹ́ di àná ni àwọn olówó ìṣe èèyàn rí o bàbá bẹ̀rẹ̀ ẹ̀nà gbọ́ ẹ̀ka. Ó fẹ́ di àná ni wọ́n wá gbọ́ pé mo ṣe àdúrà mọ́kà àwọn ìyàwó mi méjì lánàá. Ó fẹ́ pè mí ni lọ́ba ní ẹran kan náà àǹfà sí mi ó jẹ́ rò pé ọmọ ẹ̀ fowó àdúrà náà sẹ́lẹ̀. Ó fẹ́ kó bá ọlọ́run ní ọmọ sí àwọn ọmọ rán. Ọba ẹni kúrò ọkọ̀ kò bá tọ̀ gbogbo ní àná. Ìmọ̀ tí bàbá lọ́wọ́ lọ́wọ́ tó báyìí. Ẹgbọ́ ọ̀rọ̀ tí mo tẹ́lẹ̀ jọ. Ó ní ọ̀gbẹ́ wà lọ́wọ́ lọ́wọ́ tó báyìí. Mo ń wọ́n sí mo gbọ́ ìyàwó méjì ní lọ́wọ́ ká. Tó máa ń dẹ́ tó wá ka àbá àbọ̀ mi lọ́rùn sí. Mo ní kò sí ọlọ́run ṣe. A sì tọrọ. Wọ́n lọ sọ́jọ́ náà fún mi lọ́mọ méjì. Ọlọ́run ní ọmọ sèmi mọ́ padà mi dáná. Orí pè burúkú ni mo bá fún. Ẹ má ṣe pè fún o. Ẹ má ṣe pè fún o. Ìgbà tí kìí ọ̀padà gbàdúrà rẹ o. Yọ mọ bẹ́ẹ̀ ti bọ̀. Ẹjọ́ jáde lẹ́nu àdá sí kìí. Àwọn méjèèjì wo ló ń sin ẹ sí? Wọ́n lè lọ múra mú ara o. Ṣé ẹ kó pásítọ̀tù nílò? Ẹ fi ẹ lọ mọ́ náà tẹ̀lé. Ẹ bá mú pásítọ̀tù nílò ẹ lọ fún mi. Àlèhájú ojúwòrò màlúmọ́tò. Wọ́n àsìkò hajj láwà ẹ̀ àsìkò múra hajj láwà ẹ̀ sọ̀rọ̀káàdà láwà ẹ̀ táǹpalẹ̀ máa hajj ọjọ́ 5 lẹ́ lọ fi ṣiṣẹ́ hajj ọjọ́ 5 ọjọ́ kìí sọjú eré o lọ́jọ́ tí ọdún bá kù ọ̀túnla tí wọ́n kó yí jáde tẹ́ ẹ bá ti kásùn bá ní Mẹ́kà inú ogbó lẹ́ ti lọ kí àìlà zuri asri magribi ishai inú ogbó tẹ́ǹtì tí wọ́n ta ń bẹ̀ ò lè jí ẹ mọ̀ pé inú ìgbẹ́lẹ̀ lọ wọ́n lé àwọn ẹranko fún yín ni o náà fẹ́ rátá ní ẹ̀ ń kó yín lọ ìbádà yín bẹ̀rẹ̀. Bàbá ń faradà bí iná lè àtà. Ìṣẹ̀lẹ̀ kan máa wáyé bẹ́ẹ̀dì wo ni ẹ fún mi? Ilé ẹ̀ lọ wà.